ẹ mọ̀ kú àlejò ẹ̀yin aráàlú Ìbàdàn ẹ mọ̀ kú àlejò ọmọ dìgbòlugi ọmọ asínwé ọmọ wèrè ọmọ àlè tọ́wá ní ìjọ Jímọ̀ níjẹta tọ́wá akọrin Ìbàdàn ní Yemẹtu ẹ mọ̀ kú àlejò rẹ èèmọ̀ mọ̀ wọ̀lú àmọ̀rírú ẹ̀ rí kéèyàn wá sílùú kankan wá máa pe àwọn ọmọ olóríire àwọn ọmọ ológo àwọn ọmọ alálùbáríkà àwọn ọmọ tọ́lọ́ ń sàlẹ̀ sà kọ́ máa pè wọ́n lọ́mọ àlè kọ́ máa pè wọ́n ní wèrè níwájú wọn ọmọ ṣe ogún mọ̀já o tó bá dánrú ẹ̀ wò ń bò míì nílùú bò míì ajó gbo òun kò didi gómìnà ní wèrè àwọn atátìlẹ́yìn rẹ̀ wèrè òun kú ọlọ́mọ àlè gbogbo àwọn tí wọ́n ń ṣe alátìlẹ́yìn fún Ṣèyí Mákindé àtọ́ba àti ìjòyè káàkiri àgbáyé pátá ló kó pọ̀ ló ń pè wọ́n lọ́mọ àlè pé tí wọ́n bá ti tẹ̀lé ẹni tó gbé dání. kéèyàn tó di gómìnà àkàndé ẹ̀dá ni ọlọ́run ṣàlẹ́ṣà ni kéèyàn tó di gómìnà ó yàtọ̀ pátá ọlọ́run ni máa ń fìyàn jẹ gómìnà. ní agboolé yín wo ni wọ́n ti jẹ gómìnà rí ìran bàbá rẹ̀ wo ló di gómìnà rí. àbọ̀ ń bọ̀ wá bó níṣẹ́ àbọ̀ ń bọ̀ wá bó níṣẹ́ ọ̀tẹ̀ ló máa báyé yín jẹ́ ọ̀tẹ̀ ló máa tẹ̀yìn rì ọ̀tẹ̀ burúkú lẹ̀ ń di ẹdúró ná nígbà tẹ́ ẹ máa ṣe fídíò yìí tẹ́ ẹ dẹ̀ ń ṣe é lọ́wọ́lọ́wọ́ àkàtọ̀ pé ẹ ti ẹ̀ rí nígbà tẹ́ ẹ ṣe nígbà tẹ́ ẹ wá ṣe fídíò yẹn tán kẹ́ ẹ tó post ẹ̀ ṣé ẹ tún gbọ́ ni káwálẹ̀ ẹ tún gbọ́ ẹ láwọn kankan bí ọmọ ẹbí àbíyàn kankan tó ní làákàyè tó wà lẹ́gbẹ̀ẹ́ yín tẹ̀lé play ẹ̀ kóun náà gbọ́ kẹ́ tó post ẹ̀ ilé tẹ̀yìn máa ń ṣe rádaràda báyìí ná ilé tẹ̀ kàn lérò pé online yìí kẹ́kàn bọ́ síbẹ̀ kẹ́dẹ̀ máa ṣe rádaràda kẹ́ máa ṣe bálabàlá bí bẹ́líìtì ẹ̀rọ tẹ̀ ṣe ń ṣe àgbàlagbà dẹ̀ ń tara yín ẹ pàdé àgbà lọ́nà ẹni kó yá yín lọ́gbọ́n ẹ mọ̀ bí orí burúkú àti dìdìrìn ló ṣe dàgbà àkọ́kọ́ náà tí mo kọ́kọ́ lòdì sí nínú ọ̀rọ̀ yín ni pé kẹ́ ẹ wo Saheed Òṣùpá irú ọmọ lọ́mọ tẹ́yìn náà dẹ̀ bímọ tiyín kẹ́ kọ́kọ́ pọ̀ ọmọ lọ́mọ dìgbòlugi kẹ́ máa pè lórí burúkú kẹ́ máa pè láwọn orúkọ rádaràda kẹ́ máa ṣépè fún tó bá jẹ́ ilẹ̀ bí ọmọ yìí tàbí jábúrò yín tó jọmọ ìyá yín irú ọ̀rọ̀ rádaràda tó ti gbòòrò ẹnu yín jáde ṣe lè sọ sí kẹ́ máa rorí kẹ́ tó sọ̀rọ̀ kí ṣe pé kàkà bọ́ sórí ayélujára kàkà tán kámẹ́rà kákan máa jábọ́ gbogbo ìtẹ́ ń sọ yìí àmọ́ ni kò wá rẹ̀ ẹran ẹ̀ ń pa ọmọ Ìbàdàn lọ́mọ àlè ọmọ bó lòun sọ́mọ Èkó lòun abọ́mọ Ègùn yìí sọ́mọ Ìbàdàn lòun ni orin ló ń kọ tí gbogbo ìtẹ́ ń karamọ́ yìí kò ní túmọ̀ karamọ́ ni òṣèlú lẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ète òṣèlú àti ọgbọ́n òṣèlú àti ète ìṣèlú lẹ gbé wọlé yẹn kí ló ṣẹlẹ̀ tó bá pèsè Ṣèyí Mákindé lọ́mọ àlè sẹ́yìn mọ́bí tán ti bẹ̀rẹ̀ ẹ̀ mọ́bí tán jọ dì sí ẹ̀ tún máa parọ́ burúkú ẹ̀ ní Ṣèyí Mákindé gbé mọ́tò 60 million fún ṣé ńgbà tí òun àti Ṣèyí Mákindé fẹ́ jókòó tó ń jọ ń dúnàdúrà kí ṣe kó wá ṣiṣẹ́ fún Ṣèyí ṣé wà ń bẹ́ ńgbà tó ń ṣiṣẹ́ fún Ṣèyí 2023 àbẹ́yìn àti ẹlẹ́jọ́ dúnàdúrà pẹ̀lú Ṣèyí àti ẹ̀ èyàn kan máa dédé máa dálu ọ̀rọ̀ tí ó kàn yín lọ́wọ́ lẹ́sẹ̀ ẹgbẹ́ kó sì dànù àgbàyà níyìn àgbàlagbà ò kì í ṣe kí ló bá ìwà ìjà tí yóò bá lè parí yàn yìí dá sí i ó wá Ìbàdàn ó wá kọrin ó bú àwọn ọmọ Ìbàdàn ó ṣépè fáwọn ọmọ àwọn alátìlẹyìn Ṣèyí Mákindé à ń so orin òṣèlú nìyẹn ọ̀tẹ̀ òṣèlú ni ìgbà tí Arẹ́gbẹ́ṣọlá jókòó síta tó bẹ̀rẹ̀ sí kọrin èébú sí Tinubu ṣé kò pé Tinubu ní ìgbín ìrágbèjì kò pé ní ìgbín ìrágbèjì àforúkọ oríṣiríṣi wo ni ò pé Tinubu tán ẹ kó sì dànù orin òṣèlú ni ọ̀tẹ̀ òṣèlú ni tó ṣèlú bá ti dé gbogbo orú àwọn kan báyà lè fẹ́ kù sí dójú òrírí ń bẹ̀ èwo lẹ wá ń kàràmọ́ òṣì tẹ wá ń kàràmọ́ orí burúkú ọ̀rọ̀ tí ò ní túmọ̀ tẹ́ ń gbé kiri tẹ́ ẹ bá ní làákàyè láti gbọ́rọ̀ bí wà sórí ayélujára èyí tẹ́ gbé dání táwọn ọmọ yín àtàwọn ọmọ yín bá rí yín ṣé kò yẹ kán fààyè wọlé pé dádì kílẹ̀ ń constitute lórí ayélujára yìí constitute rádaràda tẹ́ ẹ sọ pé ẹ̀ ń ṣe rádaràda lórí ayélujára ẹ sọ pé ta ló mọ̀ rí ta ló mọ̀ kòló ẹ̀ lọ́yọ̀ọ́ tàbí fámìlì rẹ̀ mélòó ló ṣe gọ́vnà rí fámìlì tí yín mélòó ló ti ṣe gọ́vnà fámìlì yín mélòó ló ṣe sẹ́nẹ́tọ̀ ta ló gbórúkọ yín rí ta ló rí yín rí níbo náà ti mọ̀ yín kọjá àánú agboolé yín àti Ìbàdàn tẹ́ ẹ wá yẹn ẹ wá ń ṣépè fún ògo àgbáyé sẹ́yìn lè nírú ọmọ ilé kẹjá kẹ́ wọn sọ́ra dáadáa tẹ́ ń sọ yìí àbó lè jẹ́ mọ̀lẹ́bí yín ó lè jẹ́ àbúrò yín àbẹ́bí yín kẹ́ jáde síta kẹ́ máa sùn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ òṣèlú ni Ṣèyí Mákindé ò dẹ̀ fún ní mọ́tò ó ti jáde ó ti ṣàlàyé bọ́rọ̀ mọ́tò ṣe jẹ́ òun kàǹpé fún wọn sanwó òun
mọ́tò wọn tún ba mọ́tò jẹ́ wọn náà máa fún mọ́tò mi wọ́n dà fún mọ́tò mi nígbà tó dìjà tó kí wá lẹ́jọ́ ẹ kó sì dànù tó bá wù yẹn tó bá wù yín kẹ́ tẹ̀lé Ṣèyí Mákindé tó bá wù yín kẹ́ tẹ̀lé anybody tó bá wù anybody lè tẹ̀lé ẹ kó sì lọ. Lóòótọ́ ni Ṣèyí Mákindé ṣe dáadáa lọ́yọ̀ọ́ state ó ṣe dáadáa gbogbo ẹnu la lè fi sọ tó bá jẹ́ pé wọ́n ń ṣe ẹlẹ́ẹ̀kẹta ni tó bá jẹ́ pé òun ló tún jáde lẹ́lẹ́kẹta I will support him 100 times láti padà síbẹ̀ even tó bá jẹ́ pé ó sọ pé òun fẹ́ lọ ṣe president ní 2030 àbí 2031 tí bàbá Tinubu bá ṣe tán I will be one of his supporter so ìyẹn ò rújú Ṣèyí ṣe dáadáa lọ́yọ̀ọ́ state nínú gbogbo gọ́vnà mẹ́fẹ̀ẹ̀fà tá a ní Ṣèyí is the best lẹ́yìn Akérédolú tí bá ti pé ikú tó tètè mọ Akérédolú lọ lẹ́yìn Akérédolú Ṣèyí is the best Ṣèyí Mákindé is the best so Ṣèyí Mákindé ò dẹ̀ ní agbára láti sọ pé òun wá ṣe tán òun lọ òun wá fẹ́ fàyàn kalẹ̀ for what gọ́vnà kì í ṣerú ẹ̀ gọ́vnà tó bá ṣerú ẹ̀ ó kàn ṣe fẹ́ ládìí ẹ̀ ó ṣe fàpò ara ẹ̀ ni ẹni tó fẹ́ fà kalẹ̀ yẹn is your choice it may be your choice it may not be a people's choice tó bá fẹ́ ní yẹn kalẹ̀ tí àwọn èèyàn bá láìkẹ́ náà wàá tán bá dìbò fún ṣó fẹ́ fagídí mú wọn ni but báwo lẹ́yìn yẹn ṣe máa ń ronú ó ti ṣèjọba tiẹ̀ tán òun lọ nìyẹn tó bá dẹ̀ múyàn wá fákalẹ̀ láàrin àwọn èèyàn kẹjọ gbé yẹ̀wò ńbẹ̀ tó bá fọwọ́ sí good luck ó ẹ̀ lè force anybody ìwọ ló fẹ́ oníjùbọ̀ ẹyọ kan tó máa dì lọ ni ìbò ẹyọ kan ló máa lọ tẹ ìka ẹyọ kan ló máa lọ tẹ àìmọye àwọn tó máa gbowó lọ́wọ́ yín pàmò àtẹ̀bù fún yín tó bá débẹ̀ ọ̀tọ̀ yín bí tó máa tẹ̀ sí ṣé àrírú ẹ̀rí nígbà ayé Buhari ni àrírú nígbà ayé kí lorúkọ onímúkọ̀rù bí ọ̀sẹ̀ ìyàwó yìí tó ṣe gọ́vnà ní Ogun State Amosun tó kó gbowó àwọn cooperative teacher tó bẹ̀rẹ̀ sí náà nàkúnà ṣé àrírú ẹ̀rí ni tán gbowó tán sọ pé máa lọ tẹ̀bù fún yín wọn dẹ̀ ní tẹ̀ fún yín wá tẹ̀ síbi tó wù wọ́n so ẹ kó lórí ọ̀rọ̀ rádaràdá tẹ́ gbé wá sórí ayélujára Ṣèyí Mákindé my best advice for you ni pé tó bá lẹ́ni tó fẹ́ fà kalẹ̀ gbogbo ayé rì tí wọ́n bá láìkẹ́ déédéé tí wọ́n bá lẹ́ láìkẹ́ wọn láìkẹ́ nìyẹn ó ti ṣèjọba tiẹ̀ tí wọ́n má fi sókín kíbàdí jẹ́ tí wọ́n náà fẹ́ di godfather fún yàn ni tó fẹ́ di godfather ni ṣé wọ́n ní godfather nítorí tí mú wọ́n tó ní godfather ó lè fọ́ ẹnìkan kan lẹ̀ kó wọn náà wá sọ̀rọ̀ ẹ̀ di godfather náà kí ni gbogbo yẹn bò nìyẹn ti wá Saheed Òṣùpá òun ló kọrin fún ẹ nígbà tó máa wọlé àwọn èèyàn ṣùgbọ́n ẹ̀ gan torí pé everybody loves you àti pé dáadáa tí Ajímọ̀bí ṣe ń gbà yẹn ó jẹ́ kí everybody ní interest nínú ẹ̀ ó jẹ́ má jẹ́ kí ìgò kékeré kó fi ba ìdí jẹ́ àbí ìgbà tó ti ń ṣe tán láti lọ́nà kan ló bẹ̀rẹ̀ sí wọlé mọ́ àwọn ìyá oníyà lórí gbogbo yẹn gan ló fa wàhálà fún ẹ tó gbogbo lé lọ rẹ́rẹ́rẹ́rẹ́ ẹlòmíì ti kú ẹlòmíì ti oríṣiríṣi lè má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn náà ká sọ pé bó ṣe wá wọlé wọn tán ṣe ló tún wá kó wọn kó mẹ́ tó kọ́lé mi tó kó ogun wọn sí ìbádà ẹlòmíì tó ti wọlé àìsàn wọn wà lórí ibi tí wọ́n ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn ẹlòmíì ti kú ẹlòmíì ti lọ ń wọ̀sùn káàkiri kí ni kí irú àwọn yẹn máa rò lọ́kàn so àwọn ìwà tó máa wù tó jẹ́ pé ó máa mú inú àwọn èèyàn yọ sí ẹ ló yẹ kó o kì í ṣe ìwà tó máa jẹ́ káwọn èèyàn máa rántí àwọn àṣìṣe tó wà nù ìjọba ẹ̀ bí ìjọba ẹ̀ ṣe dáa tó ìjọba ẹ̀ dáa gan-an but àwọn àṣìṣe wà nù ẹ̀ èèyàn mọ̀ ń rìn kórí mámì èèyàn sọ pé bóyá o lè gba 100% èèyàn ní ẹ but àwọn ibi tó ti jẹ èèyàn ti gbé ẹ ìjẹ́mọ èèyàn ti ṣe tó ti gbé ẹ ṣubú díẹ̀ ó lè ba gbogbo reputation tó ti build yẹn jẹ́ àtàwọn gòrògòrò táwọn èèyàn kan jáde tán ṣépè fọmọ lọ́mọ ṣé Saheed Òṣùpá wá kéré nínú ayé ni ta lè lè tó kàn jáde sórí ayélujára tó ń wí wòròwòrò ẹ kó sì dànù jọ ẹ kó sì dànù.